pa iṣẹ́ àti nípa ìwà tàbí ìjẹ́ bò. Tó bá ti ṣe yín àmàyàmà, a máa padà pa ẹ̀. Èló ni mo béèrè tó le tó yẹn? Ó ti ń jọba ẹ̀pọ̀ fẹ́ fún mi lẹ́ni tí o ní pé ṣé mi ò fẹ́ fún ẹ lówó ni. Mi ì fẹ́ fún ẹ ní owó. Tó ti bá náwó sí ẹ wàá gbà. Á gbà. Ọ̀rẹ́ mi ní ẹ̀. Tí owó orílẹ̀-èdè tó bá yé padà tó bá di owó ẹyọ mi ẹyọ kan ò ní dọ́wọ́ ẹ̀. Ará àjẹmọ̀ tó ní tó bá kí wọ́n gbẹ́ kòtò kó dé dáadáa yẹn sáré òun. Ṣé kò bọ́ bọ́ ṣe fi lé sí? Olúwa mi, ọmọbìnrin tí fi pọ́ìsì sí wọn tí fi pọ́ìsì sí ẹgbẹ̀rún. Àwọn tí ẹ ẹlẹ́rù ló máa gbé. Ta ló ń bá sọ̀rọ̀ ta ló fẹ́ gbẹ̀rù? Ẹ ti lu jìbìtì tipẹ́, eléyìí lè máa fi jókòó. Ohun tó ti lówó, nǹkan burúkú kí náà lówó kó má lówó mọ́, nǹkan tó fẹ́ kó ṣẹlẹ̀ kó padà sílẹ̀ ibù mi. Káàjọ mọ̀ kó fìlì bẹ́ẹ̀mì kan ṣe ń fi ìwà burúkú ló wù náà. Mo nílò obìnrin méje. Yá fóònù ẹ ó dẹ̀ mọ nọ́mbà mi lórí. Now, kí ló dé tó sọ pé ọkọ rẹ̀ kó pè mí? Àbọ̀ rẹ̀ kankan kó pè mí. Wá Òkìkí, ẹ mú olè, ẹni kò sá, ó sá, ẹni kò jù tọwọ́ ẹlẹ́ ojú tọwọ́ ẹlẹ́. Jọ kí nìkan tó fẹ́ gangan? Rẹ ti mú nǹkan dúdú yìí. Ọwọ́ Ọlọ́run, ọwọ́ tìjẹ́ ló wà. Bọ́kọ mi ṣọ́ mi jù bẹ́ẹ̀ lọ máa lọ pátì tì. Màá tún lo ọjọ́ méjì ní pátì. Bẹ́ẹ̀ mo sọ fún ẹ. Èdè tó jẹ́ pé ìgbà tí mo wá bá yín, ń tẹ́ sọ fún mi ní wípé ẹ fẹ́ jáde ẹ̀ ráyè tèmi. Mo dẹ̀ padà lọ́jọ́ yìí, ibo lẹ ti wá rí bẹ́ẹ̀ ṣe fóòdì signature mi tẹ́ ni mo sáì fún yín. Ó sọ wọ́n lọ́rẹ̀ẹ́ nìyí. Mo jùlọ dáadáa. Ẹgbẹ́ kọ́ náà fi ń ṣọ̀rẹ́ o. Wọ́n sọ pé ẹ̀yin àti wọ́n jọ máa ń jáde ẹjọ́ máa ń ṣe fàájì. Kí ni ẹ̀ẹ́dẹ̀ ní òsín kankan lọ? Iṣẹ́ tó kàn ó ní ọ̀dọ̀ Rúbẹ̀ Anífowóṣe.